ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin ṣé mo pé lẹ́ǹkọ̀ọ̀kan náà mo máa ní àwọn ọkùnrin ẹ̀yin obìnrin ẹ̀yin lọ̀rọ̀ sún láàárọ̀ mo ní kẹ́ ẹ máa rúbọ okó ẹ máa rúbọ okó ẹ máa pọ́n okó lé a mọ̀ pé gbogbo ala nígbàgbọ́ nínú ọlọ́run nǹkan tí okó ọlọ́run ló ṣẹ̀dá ẹ̀ bó dẹ̀ ṣe ṣẹ̀dá ẹ̀ àdìtú ẹ̀ kò fi sọ́wọ́ anybody ẹ̀yin obìnrin ẹ máa pọ́n okó lé okó kì í ṣe ohun àrífín àrífín ni kí ẹ máa pe okó ní kinní bẹ́ẹ̀ bá ṣe orúkọ tẹ́ bá fún okó ló ṣe máa wúlò fún yín pàápàá ẹ̀yin obìnrin tí ẹ fẹ́ k'Ọlọ́run ṣí yín nínú bẹ́ẹ̀ bá ti pe okó ní kinní àtọ̀ kinní spam àtọ̀ kinní ló máa dà sínú yín àtọ̀ tí ò ní wúlò tí ò ní di ọmọ nítorí kinní kò ṣe living things wọ́n ní living things are non living things nǹkan tẹ́ bá ti ń pè ní kinní kò ní live obìnrin tó bá ń pe okó ní kinní àtọ̀ kinní tí ò ní di ọmọ ló máa dà sínú òbò ẹ̀ mo ní kẹ́ lọ wo okó ìsọmtì tó yẹ pé tẹ́ bá ti bọ Ọlọ́run tó tẹ́ ti ké pe Ọlọ́run tẹ́ ti dúpẹ́ ó yẹ kẹ́ máa pọ́n okó lé náà ni ó yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni torí iṣẹ́ ribiribi tọ́lọ́run gbélé lọ́wọ́ pé láti máa ṣe òun náà ló máa pa òtútù inú ẹ̀ ló máa pa bànújẹ́ rẹ́ mo dẹ̀ ní kẹ́ má máa rí okó bíi pé màá dóko màá gbowó ara ìrí okó fín nìyẹn ọkùnrin tó bá gbé okó sídìí ó yẹ kó mọ ẹ̀tọ́ ẹ̀ responsibility tó wá pẹ̀lú okó tọ́lọ́run fún àbẹ́ mọ̀ pé bọ́lá ṣe ní pé ọkùnrin ló máa tọ́jú ìyàwó ẹ̀ mọ̀ pé responsibility ló gbé lóko lọ́wọ́ ọkùnrin tí ò bá ti wá ṣe responsibility ẹ̀ ó kó okó lọ ṣùgbọ́n ẹ̀yin ọkùnrin obìnrin ẹ máa pọ́n okó lé ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ ya ọjọ́ kan sọ́tọ̀ tẹ́ máa fi máa bọ́ pé tó jẹ́ pé òun lè máa ẹ pè lórúkọ tó dùn ẹ fún okó ní orúkọ tó dùn ẹ pè lórúkọ rere orúkọ tó máa pè orúkọ tó máa mú orí ẹ̀wù tó máa fi da àtọ̀ tó máa di ọmọ fún yín pàápàá wa tá bá ń wá ọmọ ẹ pè ní orúkọ gidi bí kò pé o bá pe àtọ̀ o bá pe okó ní kinní kódà kó lọ ṣe IVF á da àtọ̀ kinní fún ẹ débi wípé àìmọye IVF tó ń ṣe tí ò kí ń wà successful àìmọye IVF tó ń ṣe tó jẹ́ pé tó bá máa bí àwọn ọmọ Down syndrome náà máa bí àìmọye ńgbẹ́ bá ti ń pè ní kinní ẹ yé pé okó ní kinní ẹ pè lórúkọ tó dùn ẹ fún lórúkọ dáadáa ẹ pè ní àlàkẹ́ ẹ pè ní àrísùn ẹ pè lórúkọ gidi àkànkẹ́ àgbékẹ́ ẹ pè okó ní orúkọ tó dùn ẹ pè okó ní orúkọ tó dùn má pè ní kinní kó má máa da àtọ̀ kinní fún yín àwọn àtọ̀ tí ò wúlò àwọn àtọ̀ tí ò lè dẹ̀mí àwọn àtọ̀ tí because inú okó ni creation wà inú ẹ̀ ni procreation wà inú ẹ̀ ni creation wà inú ẹ̀ ni reproduction wà ńgbẹ bá ti ń pè ní kinní ńgbà tẹ́ ẹ bá ti respect ẹ tẹ́ ẹ wò tẹ́ ẹ mọ́jú tẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ wọ́n ní yiniyini kẹ́ni lè ṣe mí ńgbò bá tẹ́ ẹ bá do tó fún yín lákọ̀ọ́bí tẹ̀dẹ̀ tí tẹ wá fi ojú ẹ̀ gbolẹ̀ á wá di wípé àkọ́bí á pé 15 years ẹ̀ ní rí mi ìbímọ ńgbà nǹkan kọ́kọ́ ti fún yín ní ó ti dàtọ̀ gidi fún yín tẹ́ ti bí ọmọ àkọ́kọ́ ẹ wá bẹ̀rẹ̀ á wá dàbẹ̀ ní pé ẹ̀ bímọ rí 15 years ẹ̀ ní bí mi a ní kẹ́ máa pọ́n lé ẹ máa jẹ́ kó orí ẹ̀ wú ẹ pé lórúkọ tó dùn ẹ pé lórúkọ tó dùn ẹ pé ní ẹ jẹ́ kó mọ̀ wípé òun wà important nínú life yín abẹ́ mọ̀ pé kò ríran ló rí òbò ló ń dìde kò ríran ló rọ́yàn ló ń dìde kò gbọ́ràn ni obìnrin mi ló máa níjọ́ fún mílẹ̀ ṣojoojúmọ́ ló fẹ́ máa dómi ni kò dẹ̀ ní dìde mọ́ tó bá rírò òbò obìnrin bẹ́ẹ̀ mọ́ kò ní dìde mọ́ ẹ wá ní kò gbọ́ràn ẹ mọ̀ pé dídí ẹ̀mí odidi ìlú kan ló kó ẹ má máa rin fín ẹ pè lórúkọ tó dùn ẹ fún ní àwọn orúkọ àpèjẹ àwọn orúkọ ìbílẹ̀ ẹ pè lágbèkẹ́ àkànkẹ́ because òbò ló ń dó ẹ pè lágbèkẹ́ àkànkẹ́ àrídùnnú àríyọ̀ àrígbájó amárada ṣáká ẹ pè lórúkọ tó dùn ẹ yé pè ní kinní ẹ máa dúpẹ́ fún ẹ máa tó bá ti doyin báyìí
àsìkò tó ń doyin lọ́wọ́ ẹ fi ṣàdúrà pé ìwọ okó yìí o àtọ̀ tó dà lẹ́ni àtọ̀ tó máa sún mi báre ẹ pé especially ẹ̀yin tẹ́ ń wá ọmọ ẹ máa fi tọrọ pé àtọ̀ tí Ọlọ́run máa fi sóko yìí láti dà lẹ́ni o àtọ̀ gidi ni o àtọ̀ tó máa ṣàánú mi ni o àtọ̀ tó máa fún mi ní nǹkan tí mò ń fẹ́ ni o àtọ̀ tó máa gbé mi débi tí mò ń fẹ́ ni o àtọ̀ tó máa fún mi lọ́mọ rere ọmọ alálùbáríkà ni o ẹ yé pé ní kinní mọ́ ẹ yé pé ní kinní mọ́ ẹ yé rí okó fín okó ń ṣe nǹkan rí fín ìṣẹ̀dá Ọlọ́run kan ní odidi ìlú kan ni àrífín ni ká máa pe nǹkan tó ní ẹ̀mí ní kinní àrífín ni bẹ́ẹ̀ náà lẹ́ máa pòjùpò lójú ara mi tẹ́ rẹ́dì láti sọ òtòbò nísìn níbi ẹ mọ̀ wípé òbò bọ́lọ̀ ṣe ṣẹ̀dá òbò kó ṣe pé ká máa dóko kiri bẹ́ẹ̀ bọ́lọ̀ ṣe ṣẹ̀dá okó Ọlọ́run náà nìkan ló yé ìdí tá a ṣe ní láti máa pọ́n lé nìyẹn ìwọ obìnrin tó mọ̀ wípé mo dẹ̀ máa sọ pé kò ń ṣe pé nítorí ọkùnrin kan lobìnrin gbọ́dọ̀ máa ti máa protect ara àbí ní integrity ìwọ obìnrin tó mọ̀ pé nǹkan ẹlẹgẹ́ lọ́lọ́run dá ẹ̀ ó ti mọ̀ pé o ò lè máa ṣí kiri kó lọ máa sùn kiri okó kan tó gbámú yìí pọ́nlé okó kan tó gbámú yìí respect ẹ̀ okó kan tó gbámú yìí máa ṣàdúrà fún máa dúpẹ́ fún so that a lè máa ṣe nǹkan rere fún ẹ a lè máa fún ẹ ní nǹkan tó dáa okó tó bá pọ́nlé tó respect á ṣàánú òbò ẹ débi wípé fúnra rẹ̀ á sọ òbò ẹ di àdódùn débi pé ọkùnrin tó bá máa dó ẹ báyìí a máa dó ẹ á dẹ̀ tún máa kẹ́ ẹ ni bẹ́ẹ̀ okó tó ń dó tó useless okó tó pọ́nlé okó tó dúpẹ́ fún okó tó nàání á sọ òbò ẹ di nonsense níwájú ọkùnrin kò tiẹ̀ ní rí ẹ láti ṣe pé ó ń ṣe anything fún ẹ I'm telling you ẹ máa pọ́n okó lé ẹ máa fún okó ní orúkọ tó dùn ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹ stop láti máa pè ní kinní àrífín ni kẹ́ máa pè ní kinní bàbá àgbà ni bàbá aládé àmútọ̀run wá òun ló kó jẹ́ adé orí àtọ̀run ló ti mú wá bí ò bá sáde yẹn kò sí tí ń jókòó Ọlọ́run ti fi adé bò lórí látọ̀run wá ẹ máa pọ́n lé ẹ máa respect ẹ ya ọjọ́ kan sí tó ẹ máa dúpẹ́ fún ẹ máa kí lóríkì tó dáa bẹ́ẹ̀ bá ẹni tó bá sùn sẹ́gbẹ́ ọkọ ẹ̀ láàárọ̀ bó bá jí tó wọ ọkọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún torí pé okó ọkọ dìde gbá okó yẹn mú kó kí lóríkì bàbá àgbà bàbá alákẹ̀tẹ̀ lórí kó kí dáadáa gbogbo orúkọ tó dùn láyé yìí òun ni kò fi pè é kó wá wò bóyá òun wá ọmọ ni o àtọ̀ tó máa jáde nínú ẹ̀ bóyá kò ń ṣe àtọ̀ tó máa pè ẹ́ tó máa di ọmọ kó wá wò pé gbogbo nǹkan tó máa jáde ní àtọ̀ ọ̀dọ̀ okó yẹn sí ẹ kò ń ṣe nǹkan tó máa jẹ́ dáadáa bẹ́ẹ̀ okó tó ti pè ní kinní fúnra rẹ̀ o ti pa okó yẹn o ti sọ pé okó yẹn wúlò okó tó respect fúnra rẹ̀ o ti ní kò wúlò so gbogbo nǹkan tó máa jáde nínú ẹ̀ kò ní jẹ́ nǹkan tó máa wúlò fún ẹ ìgbà míì gan okó tí ò wúlò lójú ẹ nígbà míì okó tí ò wúlò lójú ẹ nígbà míì gan o lè dó gan kó yẹ pé nígbà kan tó fi sínú ẹ á ti dà wọ́n lè fẹ́ fi sínú ẹ gan kó má lè mọ́ ó lè máa rí òbò tiẹ̀ kó máa sá I'm telling you okó tí ò wúlò okó tó respect ta ló ń respect okó ara pé ká respect okó náà ni ká gbá okó mú ká mú ká la dáadáa kó mọ̀ pé ká la dáadáa bí ẹni ń jẹun ká fi rin ẹnu wa dáadáa bí ẹni run pákò so inú á máa dùn pé ẹ pọ́n mi lé ibi tí oúnjẹ ti ń jáde ibi tí ẹ ti ń mu ibi tí oúnjẹ ń gbà wọlé ibi tí omi ń gbà wọlé ibẹ̀ náà lẹ gbé mi sí ẹ tò mí sí àyè pàtàkì òun náà máa pàtàkì yín ẹ̀yin obìnrin mi ò ní káwọn ọkùnrin máa pọ́n òbò lé bẹ́ẹ̀ tí ṣe mọ̀ pé òbò wa kò ń ṣe nǹkan tá a lè máa tẹ́ káàkiri Ọlọ́run má jẹ́ ká ríru ẹ̀ àwọn tó ń ṣe o àwọn tí ò ní ṣe wọn ò ní ṣe ó ṣe òbò téèyàn lè máa tẹ́ káàkiri bọ́ ìdá tí Ọlọ́run ṣẹ̀dá okó and lè sọ pé kò sábà wọ́pọ̀ kó jẹ́ pé obìnrin ni ò kí ní nǹkan tó máa dọmọ nǹkan tó máa ń wọ́pọ̀ ní kókó ní sperm count àbí kó má ní kókó má di ọmọ àbí kókó má tiẹ̀ da àtọ̀ bẹ́ẹ̀ tó bá pọ́n lé dáadáa ó lè boost sperm count ó lè boost sperm ẹ̀ gan because inú ẹ̀ máa dùn ní sperm tó máa wá láti ẹ̀pọ̀n ẹ̀ in fact inú ẹ̀ máa dùn ní ara pípọ́n kólé ní ká máa fún ọkọ lóúnjẹ tó ń boost sperm tó bá pọ́n okólé wà fún ọkọ ẹ̀ ní oúnjẹ tó máa boost sperm wà lọ wá oúnjẹ tí ọkọ lè máa jẹ tó máa boost sperm ẹ̀ because òun pọ́nlé láti ṣàánú ti ẹni bẹ́ẹ̀ nítorí pé àkí ẹ̀ asọ́ di ẹgbẹ́ asọ́ di lẹ́lẹ̀
òun ló jẹ́ òun ni ò jẹ́ kọ́kùn obìnrin mi ò tiẹ̀ mọ oúnjẹ tó lè fún ọkọ láti jẹ́ kí kókó le àbí kí spam ní kìmí àbí kátó ní kìmí ẹ̀yin obìnrin nǹkan tí mo mú wá fún yín láàárọ̀ yìí ni o ẹ máa pọ́n okó lé tẹ́ bá pọ́n okó lé á ṣeun re fún yín tẹ́ bá pọ́n okó lé á fi àánú yín sí ojú ọkọ àbí sójú ọkùnrin tẹ́ ń do á lè máa ṣàánú yín ẹ má jà máa rí okó ní ìdókó ìfún mi lówó kò sówó kò sóbò kò sówó kò sóko ẹ má jà máa rí bẹ́ẹ̀ ẹ tẹ̀ jẹ́ ká bíbélì gan ni pé ká wá ìjọba ọ̀run ná gbogbo nǹkan tó dẹ̀ kó á fọ́lò ẹ jẹ́ àkọ́kọ́ wojú re okó ná ẹ jẹ́ àkọ́kọ́ pọ́n okó lé ná ẹ jẹ́ àkọ́kọ́ gbé okó níyì ná ẹ jẹ́ àkọ́kọ́ pè ní orúkọ tó dùn Àgbékẹ́ Àkànkẹ́ àmúnúdùn àrídùnnú ná ká wá wò bóyá gbogbo nǹkan tá à ń fẹ́ Ọlọ́run ò ní ṣe fún wa èyí ni mo wá fún yín láàárọ̀ yìí o a ó máa pàdé ẹ má gbàgbé my number still remain +447404851234 ire o.